Ẹ káàbọ̀ padà sórí ètò Èjì Òwúrọ̀. Àlejò mi lónìí àwọn ni ọ̀gbẹ́ni Tolú Àlàdé Sàlámì. Wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nínú ètò ààbò àwọn tó bá jọ mọ́ ààbò pápátá táwọn yàn láàyò tí wọ́n sì fi ń jẹ tó fi ń jẹ búrẹ́dì àtọ̀gbẹ̀nu tó fi ń bọ́yàwó tó fi ń bọ́mọ. Lápá kan bẹ́ẹ̀ àmọ́ lápá kejì òun ni wípé bí wọ́n ti tan mọ́ mi òun ni wípé ẹ̀yin tẹ́ bá ń wo ètò Èjì Òwúrọ̀ dáadáa tẹ́ ti gbọ́ àwọn ọ̀rọ̀ mi tí mo ti sọ nípa ìgbésí ayé mi bí ti rìn tí mo fi débi tí mo dé yìí mi ò lè sọ̀rọ̀ ìgbésí ayé mi kí n má dárúkọ bàbá wa tán jókòó yìí nítorí pé mo lọ sí Mayflower mo lọ ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà mo wà Mayflower lára àwọn tó jẹ́ pé àjọ wà ní Mayflower ńgbà náà tájọ wà primary school ńgbà náà òun náà ni ọ̀gbẹ́ni Tolú Sàlámì àjọ lọ primary school àmọ́ ṣàdédé ìrìn ìyẹ̀dáláyé náà la tún pàdé ra wa pẹ̀kípẹ̀kí Aládé báwo ni nǹkan kan ìwé aláwìyé kan wà tá a máa ń kà arákàwé débì kan sọ pé Aládé ìwé ọ̀dà fún aláwìyé bu tírì níta bá ń kà lẹ́nu pé Aládé wúwo àsòfin sí ń jálàdé bó ti di fún àpè lálàdé wúwo ńgbà náà nù àmọ́ ní ìsìn òun wà lè pè lálàdé wúwo mọ́ nítorí pé wọ́n ti di pásítọ̀ báyìí lọ́wọ́ ìsìn wọ́n yẹ pé a sì á máa pe pásítọ̀ wa ní Aládé wúwo àbí lójú ọmọ àbí lójú ìyá mi sì sọ pé Aládé wúwo mo kàn sí sọ pé Tolú Àlàdé Sàlámì adúpẹ́ o ẹ ṣeun gan ọpẹ́ adúpẹ́ o àwọn tá a súnmọ́ táìsù láàrin dáadáa nìyẹn àǹfààní ńlá ni adúpẹ́ bó wà ní ẹkújọ́ mẹ́ta. adúpẹ́ lẹ́ẹ̀kan sí atúnkí ọmọ Nàìjíríà pé àǹfààní ńláńlá ló tún wáyé lénìí fún wa láti ṣàtúnrí ara wa àti láti sọ̀rọ̀ nípa ààbò lórílẹ̀‐èdè yìí. ẹ jẹ́ kí n kó àbèrè ààbò tá a máa ń sọ̀rọ̀ nípa kí ni ìrírí yín lórí ọ̀rọ̀ ààbò bẹ́ẹ̀ ṣe rí pé àwọn ọmọ Nàìjíríà ṣe ń ó dà ń pé àjàkúnra àbí bákanbákan kí ló sùn yín débi pé iṣẹ́ tí mo fẹ́ máa ṣe rè. ẹ ṣe ṣé ó tà ṣíṣe ìtà. ẹ ṣe gan ni ká mú láti ìbẹ̀rẹ̀ ní ìgbà tá a máa bẹ̀rẹ̀ ẹ sọ nípa ìrírí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà ẹ dárúkọ Boko Haram oríṣiríṣi bọ́lá òun ṣe ti gbàkóso fún wa. Ní ìbẹ̀rẹ̀ tàbá ní ká fi wo gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ká wá fi wò sí ọ̀rọ̀ ọmọ Nàìjíríà ká wá tún lọ wo nẹ́gbẹ́ kan sí ọ̀rọ̀ ìdáàbòbò. Bẹ́ẹ̀ni. Ní àtẹ̀yìnwárí ìdáàbòbò wà ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ tó wá ń ṣẹlẹ̀ yìí ó wá jẹ́ kí a mọ̀ pé ìdáàbòbò kò dá sí ọ̀nà kan bó ṣe ti wà ní gbogbo orílẹ̀-èdè lórí àgbáyé nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ Nàìjíríà ó dàbí ọ̀rọ̀ ẹni tí a ṣe reawakening ní ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ fún Nàìjíríà. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ yìí àá máa ń wò ní fíìmù ni. Bẹ́ẹ̀ni. tó máa sọ pé wọ́n bọ́ǹbù bìkan inú fíìmù náà ló ti ṣe pé kò lè ṣẹlẹ̀ wọ́n kàn fi ṣe fíìmù ni. Bẹ́ẹ̀ni bíbí kò ṣẹlẹ̀ rí pé gbé láti fẹ́ lélẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ wá ń ṣe kí ni ó wá ń di ìṣẹ̀lẹ̀ báyìí. So ọ̀rọ̀ ìdáàbòbò kò ń ṣe bí n ṣe bẹ̀rẹ̀ pé kò ń ṣe nǹkan tí à ń fi dá sí apá kan ẹ̀tọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kó jẹ́ nítorí pé kíni gbogbo fíìmù táwa ń wò yẹn gbogbo àwọn eré tá à ń wò tó dàgbà ń wò àwọn yẹn ti fi ń tọ́ ọmọ wọn láti kékeré òun náà wá fi sọ di bíi ká má fi ṣe eré orí ìtàgé ká má fi ṣe eré amóhùnmáwòrán káwọn yẹn máa fi wò ká má fi gbádùn ṣùgbọ́n nítorí pé àwa ò rí àwọn ìṣẹ̀lẹ̀ tó jọ mọ́ yẹn rí àrò pé nǹkan báyìí ṣé ó tọ́ ló ń ṣẹlẹ̀ bí kò ṣe nǹkan táwa ń rí sìn ó wá túmọ̀ sí pé ẹ̀tọ́ ààbò ó wà lórí each and every person so gbogbo wa ní láti ṣe kí ni láti gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀tọ́ mi ni láti dáàbò bo ẹnìkejì mi ní pàápàá èmi ara mi fúnra mi nípasẹ̀ yẹn gan ó túmọ̀ sí pé gbogbo àǹfààní tíjọba bá gbé kalẹ̀ ó yẹ kí àwa ará ìlú àbí ará each community àdúgbò kọ̀ọ̀kan kí a ṣe kí ni kí a wá pawọ́pọ̀ láti jọ ṣe kí ó lè ṣe kí ni kó lè